ìmáàmù àgbà ilẹ̀ ìjẹ̀bú ní ìpínlẹ̀ ògùn alhaji muftaudeen àyànbádéjọ bàbá mà ti sọ̀rọ̀. Bàbá ẹni ọdún méjìdínlọ́gọ́rin 78 years ó ti sọ̀rọ̀ lórí awuyewuye tó jáde lórí ètò ìsìnkú Àwùjalẹ̀ ti ilẹ̀ ìjẹ̀bú tó ṣẹ̀ṣẹ̀ wájà. Kábíyèsí ọba síkírù adétọ̀nà ti alhaji muftaudeen àyànbádéjọ sì ti jẹ́ kó di mọ̀ wípé pẹ̀lú báwọn ọmọ yorùbá kan pàápàá àwọn oníṣẹ̀ṣe ẹlẹ́sìn ìbílẹ̀ bọ́n ṣe ń bínú tán fapájánu pé wọn ò jẹ́ káwọn sìnkú Àwùjalẹ̀ nítorí pé oníṣẹ̀ṣe ló ní òkú ọba. Ó ní Àwùjalẹ̀ ti jẹ́ kan di mọ́mọ́ kó tó wàjà wípé òun kì í ṣara wọn, àwọn mùsùlùmí sì ló ń fẹ́ kí wọ́n sìnkú òun. Kódà ó tú àṣírí pé Àwùjalẹ̀ Ifá kọ́ ló yàn, ó ní Allah èèyàn ọba tó dá gbogbo ẹ̀dá ni ló yàn Àwùjalẹ̀ lọ́dún 1960. ẹ rántí pé lọ́jọ́ 13 nínú oṣù kejì ọdún tá a wà yìí the 13th of July 2025 ó ní Àwùjalẹ̀ ilẹ̀ ìjẹ̀bú ọba síkírù adétọ̀nà ìní kábíyèsí wàjà lẹ́ni ọdún 91 years tó sì jẹ́ pé ọjọ́ kejì tí wọ́n ṣayẹyẹ ìsìnkú kábíyèsí ní ilé ẹ̀ ní ìlú ìjẹ̀bú òde ìní ariwo mà sọ nítorí níṣe ni àwọn agbófinró àtàwọn mùsùlùmí ni wọ́n lé àwọn oníṣẹ̀ṣe tán fẹ́ wá gbé òkú kábíyèsí láti ṣe ètùtù àtòrò fún nǹkan tó sìn ni wọ́n lé kúrò tí wọ́n sì ní kábíyèsí ti sọ pé nígbà ayé ẹ̀ pé káwọn oníṣẹ̀ṣe kan má ṣe débi òkú òun, àwọn mùsùlùmí nìkan wá. Nígbà tó ń tan ìmọ́lẹ̀ sọ́rọ̀ yìí, alhaji muftaudeen àyànbádéjọ tó jẹ́ ìmáàmù àgbà ilẹ̀ ìjẹ̀bú tó kírun sí òkú Àwùjalẹ̀ lára nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú ìwé ìròyìn punch ó jẹ́ kó di mọ̀ pé Àwùjalẹ̀ kì í ṣe ara àwọn oníṣẹ̀ṣe. Ó ní gbogbo àwọn àtọ̀hún oníṣẹ̀ṣe ló sì sọ fún kó tó wàjà wípé òun ò fẹ́ kẹ́nikẹ́ni nínú àwọn oníṣẹ̀ṣe débi òkú òun, àwọn mùsùlùmí ọmọ ìyá òun ni kó wá sìnkú òun. Ó ní lógún ọdún sẹ́yìn kábíyèsí pé ìpàdé ńlá kan, ìpàdé gbogbo àwọn adarí oníṣẹ̀ṣe mùsùlùmí àti kìrìsìtẹ́nì sáàfin ẹ̀. Ó níbẹ̀ ó ti jẹ́ kó di mọ̀ pé láti àsìkò náà lọ ẹ̀sìn tó bá wù oníkálukú ẹni kí wọ́n máa fi sìnkú ọba ní ilẹ̀ ìjẹ̀bú. Ó ní bí ọba kan bá jẹ́ mùsùlùmí tó fẹ́ kán fi ẹ̀sìn islam sìnkú òun ká fẹ̀sìn islam sìn. Ó bá jẹ́ kìrìsìtẹ́nì lọ́ba náà tó kú tó wàjà tó fẹ́ kán fẹ̀sìn kìrìsìtẹ́nì sùn kán jẹ́ kán fi ẹ̀sìn kìrìsìtẹ́nì sìn. Ó ní bó bá sì jẹ́ oníṣẹ̀ṣe lọ́ba tó wàjà tó fẹ́ kán fi ìṣẹ̀ṣe sìnkú òun ó ní kán yọ̀ǹda fún un. Ó ní ṣùgbọ́n ó wá sọ lójú gbogbo àwọn pé ń tòun o àwọn mùsùlùmí nìkan sìnkú òun. Oníkábíyèsí sọ lójú gbogbo àwọn nínú ìpàdé náà lọ́jọ́ náà wípé àwọn oníṣẹ̀ṣe gbogbo wọn mọ̀ pé bí ọba bá wàjà ńlẹ̀ Yorùbá wọ́n gbọ́dọ̀ fi èèyàn ṣe tutù láti ṣòro fún ọba náà. Oníkábíyèsí wá kọjú sáwọn adarí oníṣẹ̀ṣe tó wà níjókòó lọ́jọ́ náà wípé ṣé wọ́n lè gbà kán fi ọmọ wọn ṣe ètùtù fún òun bóun bá wàjà tó sì ní gbogbo wọn yarí. Oníkábíyèsí wá béèrè lọ́wọ́ pé kí ló dé tí wọ́n fẹ́ máa rán àwọn ọmọ ọlọ́mọ níṣe dé tòrótòró. Ó láṣà kí wọ́n máa fi èèyàn ṣe ètùtù fọ́ba òun ò fọwọ́ sí, òun lòdì sí, òun ò sì gbà á. alhaji muftaudeen àyànbádéjọ ní eléyìí ó ti fi hàn wípé kò yẹ káwọn oníṣẹ̀ṣe tiẹ̀ bínú tàbí débi òkú Àwùjalẹ̀ nítorí pé ó ti sọ àsọtẹ́lẹ̀ sílẹ̀. Kódà ó jẹ́ kó di mọ̀ wípé ní ìgbà tí ọ̀rọ̀ tó tún ń lọ òun ò retí káwọn oníṣẹ̀ṣe kankan tiẹ̀ fa wàhálà nítorí pé àjọyépọ̀ ó ti wà. Nínú ọ̀rọ̀ táwọn kan sọ pé ṣèbí kábíyèsí Ifá ló yàn àti pé wọnú pẹ̀lú lọ́dún 1960 tó jọba. alhaji muftaudeen àyànbádéjọ nìkan lọ wádìí ìtàn wọn ní Ifá kọ́ ló mú ọba síkírù adétọ̀nà. Ó ní àwọn ọmọ àjẹ̀bú tí ojú wọn ti ń là tán kàwé ìní wọn wò pé ẹni tó kàwé tó sì kéré ìnìkan fi ja Àwùjalẹ̀. Orílẹ̀-èdè ló fẹ́ràn lọ mú ọba síkírù adétọ̀nà ní ìlú London lórílẹ̀-èdè United Kingdom tó wà. Kódà onígbà tí kábíyèsí wọnú pẹ̀bí ó ní kò bá wọn ṣe nǹkan kí ètùtù kankan wọn ló kà fọ́ abẹ́ lásán wọn kà fi pamọ́ síbẹ̀ ni tó sì ní lẹ́yìn tó jọba ọdún méjì àtọdún 1967 ní kábíyèsí ti lọ sí Mẹ́kà tó ti di aláàjì eléyìí tó fi hàn pé mùsùlùmí òdodo ni. alhaji muftaudeen àyànbádéjọ wá jẹ́ kó di mọ̀ wípé ẹ̀sìn islam ó ti ń gbilẹ̀ dáadáa ní ilẹ̀ ìjẹ̀bú. Ó ní Àwùjalẹ̀ nìkan sì kọ́ làwọn yóò kọ́kọ́ sìnkú nílànà ẹ̀sìn islam bẹ́ẹ̀. Ó ní ara àwọn táwọn sìnkú bẹ́ẹ̀ ìní ẹ̀gbúmáwòye ìlú àgọ́wòye tó wàjà lọ gbẹ̀yìn bẹ́ẹ̀ ló láwọn tún sìnkú dágbúrèwò ìlú ìdọ́wà ọba wáìkì adékọ̀yà àti èṣùrẹ́ méjìrókù ti òkè àgbò ní ìjẹ̀bú-gbó. Ó lẹ́yìn àwọn ni àwọn sìnkú ẹ̀ nílànà ẹ̀sìn ìsìnkú àwọn ọba náà nílànà ẹ̀sìn islam tí ò mú wàhálà wá tó sì ní gbogbo bí àwọn oníṣẹ̀ṣe ṣe ń fèèyàn ṣe ètùtù fọ́ba tí wọ́n tó ń yọ ẹ̀yà ara ọba ló ń ba àwọn ọba lẹ́rù lásìkò yìí tí wọ́n fẹ́ kàn sìnkú àwọn mọ́ tó sì tún ní èèwọ̀ ní àbùrọ̀
ṣe ìṣẹ̀ṣe kan fáwọn ọba kán má lè ṣe lójú gbogbo ayé kán láwọn ọ̀gànjọ́ òru ni wọn yóò máa ṣe táwọn èèyàn tó gbọ́dọ̀ jáde orílẹ̀ ló ń jẹ́ káwọn èèyàn fi ìṣẹ̀ṣe sílẹ̀ nítorí pé bí kìrìsìtẹ́nì àti mùsùlùmí wọn bá ń ṣe ọdún tàbí ohunkóhun wọn kò ní kẹ́nikẹ́ni má jáde tàbí ṣe lọ́gànjọ́ òru wọn ni gbogbo ayé ni yóò rí wọn ni gbogbo eléyìí ni ó ń fa ìṣẹ̀ṣe sẹ́yìn tó jẹ́ káwọn èèyàn máa sá fún pé kí náà ń bò tó fi ń ṣe lóru tó tún fi ń pààyàn tó sì bí àwọn oníṣẹ̀ṣe bí wọ́n bá ń ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe ní gbangba tó ń jẹ́ káwọn èèyàn rí wọn ni ẹni tí yóò bá wọn ṣe ìṣẹ̀ṣe wọn yóò ṣe ẹni tí ò sì ní ṣe kò ní ṣe ìyẹn ọ̀rọ̀ Alhaji Miftaudeen Àyàn Bádéjọ tó jẹ́ ìmáàmù àgbà ilẹ̀ Ìjẹ̀bú ìrìn eléyìí nínú ìwé ìròyìn